Ànábì kán ní eyín ní ojú ogun Uhud. Ta ni ẹni tó kán ànábì lẹ́yìn? Kí lorúkọ ẹni náà? Ànábì wo sà? Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Naam. Wọ́n kán ànábì ní eyín lójú ogun. Wẹ́rẹ́ wọ́n nìyẹn. Ànábì tiwa. Ànábì wọ́n mọ̀. Ẹ ní sùúrù. Ẹ bá sọ pé kí ní sùúrù jàre jẹ́ ẹ̀ mọ́ ẹ tọ́kọ́ kán lẹ́yìn ni. Ẹ̀yin náà dẹ̀ sọ pé ọkàn yọ̀ kán lẹ́yìn. Ìgbà wo ló kán lẹ́yìn? Ọjọ́ wo ló kán lẹ́yìn? Ta ló kán lẹ́yìn? Níbo láti kán lẹ́yìn? Ẹ dẹ̀ mọ́ gbogbo kíní ẹ̀ lè ṣe wọ́n kọ́ sí. Àtẹni tó kán lẹ́yìn, àtẹni tẹ́ tó kọ̀ọ̀kan kán ànábì lẹ́yìn. Gbogbo ìyẹn bá kú pọ̀ ni. Ẹ ní sùúrù. Ẹ bá sọ pé kí ní Ẹ sùúrù ní kankan. sùúrù. Bí o ti wá sẹ́fún kankan mọ́. Ó ti pẹ́ ẹ ní sùúrù. Ó ti pẹ́ inú tàn láti ka eléyìí. Ojú ogun Uhud ló ti ṣẹlẹ̀. Ẹ wọ́n bá wọn kà, àwọn olókà fún yín. Aláàjì tẹ́ bá sọ ẹni tó kán ànábì lẹ́yìn ní èmi, ó máa dí ẹ̀kọ́ ta yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ ní sùúrù. Ẹ má sọ pé kí ní sùúrù kankan. Ṣé rí ẹ jẹ́ kí sọ̀kan fún yín aláàjì. Àtẹni tó kán ànábì lẹ́yìn, àtẹni tẹ́ tó kán ànábì tó kán lẹ́yìn. Gbogbo yín pátápátá, a máa ṣe kọ́ sí ọ̀dà fún yín. Gbogbo yín lọ máa kọ́ lẹ́yìn ọ̀kan. Bàbá yìí ẹ ní sùúrù.